kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá wo olùfẹ́ wa wọn aṣẹ́yìn náà bá gbẹ̀yìngà ò fún àánú àtọ́jú rẹ̀ lànà láti tún rí ọjọ́ kérésìmesì mìíràn lórí ilẹ̀ alààyè. Ìyìn ọlá àti ògo ni forúkọ yín o fún àánú lànà tí kò ṣe fowó rà yìí o. Ọlọ́run ẹ ṣé o. Ọ̀pọ̀ omi ti sàn kọjá abẹ́ afárá ṣùgbọ́n àánú Olúwa dì wá mú ó mú wa wà láyé ó mú wa wà láàyè. Ògo ni forúkọ mímọ́ yín. Àjọ̀dún pọ̀pọ̀ sísìn ọdún kérésì lórúkọ Jésù yóò ṣe wá lóore. A ò sì ní kábàámọ̀ rẹ̀. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ gbọ́ lè ní oní torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ìní ọjọ́ 25 oṣù kejìlá ọjọ́ kérésì ọjọ́bọ̀. Àkòrí tí a ó gbéyàwó sọ pé ìràwọ̀ òwúrọ̀ tó ń tàn. Ìràwọ̀ òwúrọ̀ tó tàn mú àkọsórí wa nínú ìwé ìfihàn orí 22 ẹsẹ̀ 16. Ìfihàn orí 22 ẹsẹ̀ 16. Èmi Jésù ni ó rán áńgẹ́lì mi láti jẹ́rìí nǹkan wọ̀nyí fún yín ní ti àwọn ìjọ. Èmi ní gbòǹgbò àti irú ọmọ Dáfídì àti ìràwọ̀ òwúrọ̀ tí ń tàn. Ìgbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Mátì orí 2 ẹsẹ̀ 1 dé 12. Mátì orí 2 ẹsẹ̀ 1 dé 12. Nígbà tí a bí Jésù ní Bethlehem ti Jùdíà ní ìgbà ayé Hẹ́rọ́dù ọba, kíyèsí àwọn amòye kan wọ́n ti ìlà oòrùn wá sí Jerúsálẹ́mù. Wọ́n ń béèrè wípé níbo ni ẹni tí a bí tí ṣe ọba àwọn Júù wà, nítorí àwa ti rí ìràwọ̀ rẹ̀ ní ìlà oòrùn àwa sì ti wá láti foríbalẹ̀ fún un. Nígbà tí Hẹ́rọ́dù ọba gbọ́, ara rẹ̀ kò lélẹ̀ o, àti gbogbo àwọn ará Jerúsálẹ́mù pẹ̀lú rẹ̀. Nígbà tí ó ti pè gbogbo àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé àwọn ènìyàn jọ, ó bi wọ́n léèrè ibi tí a gbé bí Kristi. Wọ́n sì wí pé ní Bethlehem ti Jùdíà ni, nítorí bẹ́ẹ̀ ni akọ̀wé rẹ̀ láti ọwọ́ wòlíì ní wá. Ìwọ Bethlehem ní ilẹ̀ Jùdíà, ìwọ kò kéré jùlọ nínú àwọn ọmọ aládé Júdà, nítorí láti inú rẹ ni baálẹ̀ kan yóò ti jáde tí yóò ṣe ìtọ́jú Ísírẹ́lì àwọn ènìyàn mi. Nígbà náà ni Hẹ́rọ́dù pè àwọn amòye náà sí ìkọ̀kọ̀, ó sì bi wọ́n lẹ́sọ̀lẹ́sọ̀ àkókò tí ìràwọ̀ náà hàn. Ó sì rán wọn lọ sí Bethlehem. Ó wí pé ẹ lọ ìwádìí tí ọmọ ọwọ́ náà lẹ́sọ̀lẹ́sọ̀. Nígbà tí ẹ̀yin bá sì rí, ẹ padà wá sọ fún mi kí èmi kí ó lè wá foríbalẹ̀ fún un pẹ̀lú. Nígbà tí wọ́n sì gbọ́ ọ̀rọ̀ ọba, wọ́n lọ sì wò ó. Ìràwọ̀ tí wọ́n ti rí láti ìlà oòrùn ó ṣáájú wọn títí ó fi wá dúró lókè ibi tí ọmọ ọwọ́ náà gbé wà. Nígbà tí wọ́n sì rí ìràwọ̀ náà, wọ́n yọ ayọ̀ ńláńlá o. Nígbà tí wọ́n wọ ilé, wọ́n rí ọmọ náà pẹ̀lú Màríà ìyá rẹ̀. Wọ́n wólẹ̀, wọ́n sì foríbalẹ̀ fún un. Nígbà tí wọ́n sì tú ìṣúra wọn, wọ́n ta á lọ́rẹ wúrà, tùràrí àti òjìá, bí Ọlọ́run ti kìlọ̀ fún wọn ní ojú àlá wọn pé wọ́n kó pìlọ̀ fún wọn kí wọ́n má ṣe padà lọ sí ọ̀dọ̀ Hẹ́rọ́dù lọ́mọ́ o. Wọ́n gba ọ̀nà mìíràn lọ sí ìlú wọn. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbóhùn tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀ ọjọ́ kérésì. Ó tó 1,000 mílíọ̀nù ìràwọ̀ tó wà ní àgbáyé. Ọlọ́run sì pè gbogbo wọn ní orúkọ wọn. Ìwé orin Dáfídì orí 17 ẹsẹ̀ 4. Bíbélì tún dárúkọ orí òní Ámósì orí 5 ẹsẹ̀ 8 àti igi kídórò. Ìfihàn orí 7 ẹsẹ̀ 11. Láàárín gbogbo ìràwọ̀, Ọlọ́run fi iṣẹ́ pàtàkì fún ọ̀kan nínú wọn. A kò mọ orúkọ ìràwọ̀ náà ṣùgbọ́n Ọlọ́run mọ̀ nípa rẹ̀ dájúdájú. Ó sì ti lè pe ìràwọ̀ náà ní orúkọ rẹ̀. Ó sì rán kí ó darí àwọn amòye 3 lọ sọ́dọ̀ Jésù. Nínú bíbélì kíkà tòní, àwọn amòye tí ó ṣeéṣe kí wọ́n jẹ́ awòràwọ̀, wọ́n sọ̀rọ̀ nípa ìràwọ̀ tí wọ́n rí ní àwọsánmọ̀ àti bí wọ́n ṣe mọ̀ pé ọba ló ní ìràwọ̀ náà. Wọ́n tẹ̀lé ìràwọ̀ náà láti orílẹ̀-èdè wọn dé Ísírẹ́lì. Bí wọ́n ṣe ń tẹ̀lé, ó ń darí wọn sí ọ̀nà tó tọ́. Tí wọ́n bá dẹ́kun láti tẹ̀lé ìràwọ̀ náà, wọ́n ìbá sọnù ni, kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri nínú òkùnkùn láì nídìí. Àwọn ẹni tó ṣe àjọyọ̀ kérésìmesì láì ní Jésù ni a sọ pé wọn kò rìn nínú ìmọ́lẹ̀
ṣùgbọ́n wọ́n ń rìn kiri nínú òkùnkùn. Wọ́n lè jẹ o, kí wọ́n mu o, kí wọ́n ṣe àríyá o, ṣùgbọ́n wọ́n wà nínú òkùnkùn síbẹ̀ o. O kò nílò láti máa gbé nínú òkùnkùn. Tí o bá rí i báyìí, Jésù ti wá gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ayé. Ìwé Jóhánù orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìlá, láti tan ìmọ́lẹ̀ sí gbogbo ibi tí òkùnkùn wà nínú ayé rẹ. Bí àgbáyé ṣe ń ṣe àjọyọ̀ ìbí Jésù lónìí, ó jẹ́ àsìkò tó dára jù láti fi ayé rẹ fún o. Ní kété tí àwọn amòye lọ sí Jerúsálẹ́mù tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wá ọba náà, ìràwọ̀ náà mú wọn lọ sí ibi tí Jésù ń wà. Ìwé Mátíù orí ìkejì ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ìràwọ̀ náà parí iṣẹ́ rẹ̀ títí tí ó fi mú amòye lọ sọ́dọ̀ Jésù. Ìràwọ̀ òwúrọ̀ tó ń tàn. Jésù, gbogbo onígbàgbọ́ dàbí ìràwọ̀ náà tí a pè tí a sì yàn fún iṣẹ́ láti darí àwọn yòókù sọ́dọ̀ Jésù. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, bí o ṣe ń ṣe àjọyọ̀ ìbí Jésù lónìí, má ṣe gbàgbé pé o wà lójú iṣẹ́ o. Iṣẹ́ ṣíṣe àtọ́nà àwọn yòókù sí ọ̀dọ̀ rẹ̀. A sì sọ̀rọ̀ nípa ìràwọ̀ náà títí di òní nítorí ó ṣe iṣẹ́ rẹ̀ tí ó sì mú àwọn amòye wá sọ́dọ̀ Jésù. Níwọ̀n ìgbà tí o bá ti ń darí tí o sì ń fa àwọn ẹlòmíràn dání láti tẹ̀lé Jésù, ìwọ yóò jẹ́ ẹni pàtàkì nínú ìpinnu Ọlọ́run. Jésù Olúwa wa ní ìràwọ̀ òwúrọ̀ o tí ó ń tàn. Ayé rẹ̀ sì yẹ, ayé ìwọ náà yẹ kí ó darí àwọn ẹlòmíràn lọ sọ́dọ̀ Jésù o. Olùfẹ́, tí o kò báyìí tí fi ayé rẹ fún Jésù, ṣe bẹ́ẹ̀ lónìí o. Ó ń dúró dè ọ́ o kí o wá sọ́dọ̀ òun nítorí ó fẹ́ tú ọ sílẹ̀ kúrò lọ́wọ́ ipá òkùnkùn àti ìṣìnà. A kú ọdún Kérésìmesì o. Kókó ọ̀rọ̀ jáde sí ìgboro lónìí o. Lo àwọn ìkànnì ayélukára rẹ àti àwọn ọ̀nà mìíràn tí o ní kí o sì wàásù ìyìn rere ti Jésù Kristi lónìí. Ẹ jẹ́ á jáde sí ìgboro kí a wàásù fún àwọn tí kò tí ì gba Kristi ní Olúwa àti olùgbàlà wọn. Kí a sọ èrèdí Kérésìmesì. Ẹ jẹ́ kí a lọ pẹja, ká pẹja ènìyàn. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́. A kú ọdún Kérésìmesì o. Àṣèyí ṣàmọ́dún, àṣàmọ́dún sẹ̀mí. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá o. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín, yóò sì fún yín ní ẹ̀bùn ọdún Kérésìmesì tí owó kò lè rà. Ó dàbọ̀.